ẹ jẹ́ mú lórí fọ́nrán kan tó ń lọ káàkiri ní orí ẹ̀rọ ayélujára bí ajere. Àwọn kan tiẹ̀ sọ̀rọ̀ fún wa, wọ́n ní àmọ́ pánìkì, wọ́n ní agbójú ń bẹ̀, wọ́n ní báyìí ló ṣe kàsá, báyìí ló kàwòdì. Ọmọọba ló wá Seun Adeboye, mo ní mi ò gba explanation yẹn lọ́wọ́ wọn. Ta ni sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n gbéṣẹ́ lé lọ́wọ́ tí wọ́n wá gbọ́njẹ́ ọmọ ẹ má jí wọ́n mọ́ lò wá sọ̀rọ̀sọ̀rọ̀. Wọ́n wá kó àwọn ọmọ kéékèèké síwájú, wọ́n ní kí àwọn ọmọ kéékèèké ọkùnrin kó máa wà lẹ́yìn wọn. Ó yá tẹ́ bá ti ń ṣe dọ́gì yẹn gbà, àkọ́kọ́ gbà, èkejì gbàgbà, tí bá ti ní ọyá gbàgbà làwọn ọmọ náà wá ń pariwo nínú wọn máa ń wá dùn. Àwọn ọmọ tí wọn ò gbọ́n, àwọn ọmọ tí ò tí ì yẹ ká expose wọn sírù nǹkan bẹ́ẹ̀. Tá a bá fẹ́ expose àwọn ọmọ kéékèèké sírù nǹkan bẹ́ẹ̀, sex education ewu tó wà ńbẹ̀ ló yẹ ká fi hàn wọ́n. Báwo ọmọ ṣe jókòó ohun tọ́tán táwọn obìnrin bẹ̀rẹ̀, táwọn ọkùnrin ṣe gbàgbàgbà lẹ́yìn tẹ́ pé ń dọ́gì àbí dọ́gì kan lẹ pé rádaràda àti rédèrèdè. Ẹ ti expose àwọn ọmọ yẹn sí tí ò dáa, tó bá yá wọn lọ try ẹ. Ìdí nìyẹn tí wọ́n fi máa ń sọ fún àwọn òbí wípé ẹ fẹ́ bára yín lájọṣepọ̀ nínú ilé, ẹ má ṣe lójú àwọn ọmọ yìí. Torí tí wọ́n bá fẹ́ ṣeré dádì and mommy, táwọn bá fẹ́ ṣeré dádì and mommy nílé wa, ẹnìkan lead the àdúrà lẹ́nìkejì ó ṣoore ọ̀fẹ́ nítorí tí wọ́n ń ṣe lójú wa ni. Àwọn tí wọ́n wá mọ̀wé dáadáa tí wọ́n ti ṣẹ́yìn náà ṣe rẹ̀ ni àwọn olólùfẹ́ mi dẹ̀ ni o, wọ́n wá ṣàlàyé ẹ̀ fún wa. Wọ́n ní ká calm down o, wọ́n ní back to school drama òun ni wọ́n ń pè é. Mo wá béèrè lọ́wọ́ àwọn tí wọ́n kọ́ wípé ọmọ ọdún mélòó gan ni àwọn ọmọ tí wọ́n ń wọ polytechnic lásìkò yìí. Mo ní àbúrò mi kan mú ọmọ rẹ̀ lọ sí yunifásítì ní ìjẹta kọ́ ni níjẹta ni wọ́n ṣe ń bọ̀ láti Èkó, wọ́n yà lọ́dọ̀ mi ni wọ́n sùn, wọ́n wá lọ sí yunifásítì yẹn. 16 years lọmọ tó lọ wọ yunifásítì. Àwọn ọmọ tó ń wọ higher institution láyé àtijọ́ mọyì ọdún wọn ni, mọ bí wọ́n ṣe ń dàgbà ni. Ẹlòmíì á ṣe GCE ṣe mo rántí ń gbà yẹn 11 naira ni tó bá fẹ́ retake paper 11 naira, tó bá ṣe méjì 22 naira, tó bá ṣe mẹ́ta 33 naira. Bẹ́ẹ̀ ni GCE nìyẹn láyé ìgbà tí WAEC tó níyì tí wọn kì í báyọ̀ jókòó ṣe. Láyé ìgbà tó yẹ pé tó bá yẹ pé subject kan ló nídìí ẹyọ kan ló máa ṣe, tó bá jẹ́ méjì ló nídìí. Mọ iye ọjọ́ orí àwọn ènìyàn tí wọ́n ń ṣe ń gbà yẹn ni. Mọ bó ṣe hard kéèyàn tó lè rí cut off mark nígbà yẹn ni. Mọ bí àwọn ènìyàn ṣe ń tra tí mọ ìgbà táwọn wọ school gan ni. Àwọn tíwájú wa bọ́wọ́ wọn ò té tí wọn ò ní wọlé. Àwa gbé mọ iye ọdún tá a ṣe ní primary school, secondary school, ọdún 6, ọdún 5 kó tó wá di wípé èèyàn wá jáde. Lónìí ọmọ ọdún 12 ń wọ higher institution. Ní school tí wọ́n bá ti ń ṣe irú ẹ̀, tó bá jẹ́ pé end of the year party ni, tó bá jẹ́ pé school activity ni, tó bá jẹ́ pé side attraction ni, ẹ stop ẹ̀. Ẹ má bà society wa jẹ́ nítorí pé ohun tí ẹ fi hàn àwọn ọmọ yìí tí wọ́n ń rí bí ohun tí wọ́n tó fi ṣeré nílé ìwé yẹn, wọ́n á lọ practice ẹ wò bí àwọn ọmọ kéékèèké ṣe ń bọ́ra wọn sí òwò ọmọlúàbí lórí àwọn applications wa gbogbo. Ẹ wò bí wọ́n ṣe ń jójó ìyá, bí wọ́n ṣe ń mùmúkùmù. Ewu ayé yìí nìyẹn o. Ìbẹ̀rẹ̀ òpin ayé ni, àsìkò ewu ti dé. Bóyá àkókò fi ṣe odidi àkọlé ní abala ìṣẹ́jú díẹ̀ pẹ̀lú Ọlọ́run lórí ètò yìí. Aráyé ẹ pẹ̀lẹ́ o, ìlú gángan ó tún kìyín, ó ti kí kọ̀ǹgọ́ bọ ojú awọ. Ó yá ẹ jẹ́ ká jó, ká má jó dànù, ká gbọ́ ọ̀rọ̀ ìlú. Ká gbọ́ ọ̀rọ̀ ìlú yìí, ká mú lò. Ọ̀rọ̀ ìlú ni ká gbọ́ nítorí yóò tún fọn bí lépète. Ọlọ́run sọ fún ẹ, má jó dànù, ọ̀rọ̀ ìlú ni. Mr. Peter Ògúntómi ní Jacob, ẹ kú ìjókòó. Ó ní kó má fara wé mi o. Márìndọ̀tí ọmọ Kọ́lá Ọláwuyì ńlẹ̀ ń bẹ̀rùn. Bọ̀dá rẹ̀ Adékọ́lá, ṣé Olúkọ́lá nìwọ àbí obìnrin Kọ́lá àbí àgbèrè Kọ́lá? Kíní kan ṣàkọ́lá Ọláwuyì náà ni. Àbí omi Kọ́lá ló lè jọ́dọ̀ omi ló ti wá. Ṣùgbọ́n mo mọ̀ pé kì í ṣe igi Kọ́lá torí a mọ gbọ́rọ̀ díẹ̀díẹ̀. Ọlọ́run Olódùmarè mo kí ọ ọba mo rí fi ṣaláìrí, ọba kàyéfì, ọba àhín, ọba hùn
ọba ká fi sẹ́nu ká dákẹ́ ọba mo rí iná o kò sí bó ṣe bọ́ ó gba ìdájọ́ ní tipátipá ni ọba oní ìdájọ́ pàjáwìrì a fẹ́ sọ lónìí àdúpẹ́ tó tún jẹ́ ká wá lónìí alanu asọ̀rọ̀ ọmọ balùwà Seun Adeboye mi ò yá odi bẹ́ẹ̀ ni àwọn olólùfẹ́ mi pàápàá wọn ò di létí. àwa la ní olùsọ àwa lólùsọ àwa ènìyàn gangan la ní etí gbọ́ torí tí wá gbọ́ ṣùgbọ́n aya ìgbàṣe ìwọ gangan ló máa fi fún wa o Ọlọ́run Olódùmarè má jẹ́ ń sàsọdànù lónìí bó ṣe ọkàn kan jẹ́ kó yí padà ẹ̀yin olólùfẹ́ mi ṣe fẹ́ gbọ́ ẹ̀bùn ayé òfin ẹ̀bùn ayé kò fín. àánú máa padà o àánú máa padà o àánú máa yọwọ́ rẹ̀ lọ́rọ̀ mi àánú máa padà o àtòríṣe ṣó bínú kì í ṣe copyright ṣùgbọ́n bá sì bínú mo jí gbé. nígbà tí àwọn olórin tí wọ́n bá ń kọrin ọ̀rọ̀ ni wọ́n ń sọ bórí wọn ò bá pé orin wọn ò ní nítumọ̀. mo ti ẹ̀rọ lórin kan tó ní pé ọyọ́ ni o èmi ò wo didi rẹ̀ o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ní káyọ́ kájó papọ̀ la mọ́ báyàn lórúkọ jẹ́ ṣùgbọ́n sọ wípé èmi ò kọrin yan Ọlọ́run èṣù lòun kọrin kì àwọn kan ní àmúsì tí ń jo àìmọye orin tí ìmísí rẹ̀ ń wá látọ̀dọ̀ bàbá òun bọ́lọ̀ ń ṣe ní tiẹ̀ bẹ́ẹ̀ ló náà ní tiẹ̀. àwọn orin kan wá ń wá sọ́kàn mi tí ń bá ikọ́ ń tójú mi ò rí ló ń la ìlọ́dọ̀ àwọn fáǹsì wọn ń kọ́ ọ́nú mo ti kọ́ sínú mo ti kọ́ sínú. ṣùgbọ́n eléyìí tó wá látọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè lára rẹ̀ ní yọ̀díẹ̀ àràfẹ́sán yọ̀díẹ̀ òjò fẹ́ràn torí bọ̀ bá yọ ò lè bímọ ọ̀dọ̀ Ọlọ́run nìyẹn ti wá. ṣùgbọ́n babalúwa Seun Adeboye ohun gbogbo àtèyí tẹ́ kà sí rere àtèyí tẹ́ kà sí bí pátápátá òun lèmi máa ń sọ di ọgbọ́n ẹ jẹ́ ká kọ́gbọ́n lónìí mo ní ẹ̀bùn ayé òfin.